bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ní yọ̀ sí gángan èmi la ò ní yọ̀ sí gángan bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èwo la ní yọ̀ sí ọmọ Yorùbá bá a ti fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí ìdààmú ìdàgbò wàhálà ó ti dé bá wọn nínú nílé àpáta agbára yẹn ní Aso Rock pẹ̀lú ìjọba Bọ́lá Tinubu. Kí ló fà á? Ẹ máa bọ̀ ẹ wá gbọ́ nínú ètò. Torí pé àwọn ọba ilẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ ọba gidi ilẹ̀ Yorùbá, tí wọ́n jẹ́ ọba, tí wọ́n sì jẹ́, tí wọ́n fẹ́ kí ìran Yorùbá ó kúrò lóko ẹrú, wọ́n ti pe pàdé àparapọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Samuel Ekpa gbọ́ pẹ̀lú Nnamdi Kanu àti gbogbo àwọn Biafra tí wọ́n ń jìjàgbara wípé tó ọyá ẹ máa bọ̀ ẹ wá pè pàdé papọ̀. Eléyìí ìròyìn yìí òun ni ìjọba Nàìjíríà gbọ́ ló ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo báyìí. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe bá yín sọ̀rọ̀ yìí, ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni gbódómì fúnjọba Nàìjíríà. Gbogbo ẹ̀ ló ń bẹ nínú lórí ètò lónìí. Mo kó fídíò ẹ wá gbọ́ fúnra yín. Ẹ ti mọ̀ wípé Pavilion TV ò ní sọ̀rọ̀ kó má fi ẹ̀rí tàn. Ẹ̀rí máa jẹ́ mi ìṣó ń bẹ lórí ètò. Tẹ́ ẹ bá gbàgbé, èmi a sì máa sọ wípé àwọn bàbá wa tẹ́ ń wò yìí kì í ṣe pé wọ́n gọ̀ o, kì í ṣe pé wọ́n ọ̀dọ́pọlọ o, kì í wá ṣe pé gbogbo wọn ni wọ́n kẹ̀yìn sí wa o. Àwọn tó sì kẹ̀yìn sí wa náà yàtọ̀ sáwọn tó jẹ́ pé bóyá lọ́nà kan àbú mìíràn, bóyá ẹ̀sìn àbí nǹkan kan ó ti kó wọn papá mọ́ra. Yàtọ̀ sírú àwọn èèyàn báyìí, àwọn ojúlówó ọba Yorùbá ń bẹ, àwọn ìjìnlẹ̀ ọba Yorùbá ṣe ń bẹ nílẹ̀ lókè èèpẹ̀ tó jẹ́ wípé wọ́n ṣe kí ni wọ́n dúró tán fúnra Yorùbá. Àwọn kábíyèsí ilẹ̀ bá pàdé lórí ètò lónìí. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ yẹn, ẹ máa bá mi pín ètò yìí. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ máa bá mi tẹ top up. Bẹ́ẹ̀ ni ẹ máa bá mi tẹ top up dáadáa, kẹ́ ẹ máa tẹ like, ẹ máa tẹ love, ẹ máa comment rẹpẹtẹ. Torí wípé àwọn ọ̀tá kan ti tún wà báyìí tí wọ́n tún gbógun ti wá lórí iṣẹ́ tá à ń ṣe yìí. Nítorí kíran wa lè bọ́. Bí mo ṣe máa ń sọ wípé kálukú ló lójúṣe tiẹ̀ láti ṣe. Bí olóyè Sunday Adéyẹmọ bó ṣe ní ojúṣe àti jà gẹ́gẹ́ bí ajìjàgbara, gbogbo ẹ̀ lẹ́gbọ́ nínú ọ̀rọ̀ tí àwọn kábíyèsí yìí sọ. Irú èèyàn tí wọ́n pe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá tún gbọ́ ọ̀tán ẹ tún wá lọ gbọ́ nǹkan míì tí bàbá wa bá já kí tó yẹ pé olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà nínú tẹlifíṣàn station wa kejì, channel wa kejì tí í ṣe Àwòfẹ́ TV. Ẹ padà lọ wò ó. Àmọ́ ibi tá a wà yìí lónìí, ẹ rí wípé ni mo ti kọrin ṣáájú pé bá a ṣe fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí, èwo la ní yọ̀ sí, èwo la ní yọ̀ sí. Ẹ má bínú pé mi ti gbé yín débẹ̀, màá tó gbé yín débẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ṣáájú kó gbogbo wa lè bá akẹ́kọ̀ọ́. Ẹ̀yin tẹ́ ń pè Pavilion báwọn Biafra ṣe ẹ farabalẹ̀ gbọ́ nǹkan táwọn kábíyèsí sọ nípa ìgbésẹ̀ Biafra. Ìdí tí ìran Yorùbá ò fi lè gbèrú ẹ̀, ìdí tó fi wá yẹ pé tí wọ́n fi wá pe àwọn méjèèjì pọ̀, wọ́n pe olóyè Sunday Adéyẹmọ àti Samuel Ekpa papọ̀ pé tó ọyá ẹ máa bọ̀ ẹ wá jókòó, ẹjá jókòó yí tábìlì po kájọ sọ̀rọ̀ lórí bí a ṣe kó lórílẹ̀-èdè yìí pátápátá. Eléyìí ló mú kí kàtàkàtà burst, kí bàbá wa Bọ́lá Tinubu àtàwọn tí wọ́n jọ ń ṣèjọba kí wọ́n máa gbọ̀n. Ẹ̀yin náà bá rí wítúrò tí mò ń gbé bọ̀ yìí, níbi tí àwọn kábíyèsí yìí ti sọ̀rọ̀ yìí, ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ó tó kí wọ́n tọ̀ ṣòkòtò. Bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí a bá mú alágbára méjì tá a tò wọ́n pọ̀ sójú kan náà wípé kán máa bá irú ẹnìkan jà, ṣé yóò rọrùn? Pé àìrìnpò ejò ló sì fi yà jẹ wọ́n wá wò pé kígbà tí àwọn ará bíi tá a bá pọ̀
tá a péjọpọ̀ lójú ọ̀nà ìjà yóò dùn jà. Ẹ wò ẹ má jẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀. Ẹ wo àwọn kábíyèsí yìí, ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí bó ṣe yẹ kó rí. Yes, we have Yoruba nations. Being championed by our Baba for a longer time before we saw our active and Ogbotagiri man, Sunday Igboho, when he now comes out, the thing now become. Ẹ ṣeun ẹ máa bá mi kàn bẹ́ẹ̀ ṣe wọlé ẹ máa pín ẹ máa láìpẹ́. Mo sọ nínú program kan gbà yẹn pé interview tẹ̀síwájú gbà pé bóun náà ṣe gbé gbà ní. Torí level education àti ìkọ̀kọ̀ máa ń ràn yàn lọ́wọ́ nínú gbogbo nǹkan téèyàn bá ṣe. Let's assume pé àwọn tó fẹ́ Yoruba nations, they gather themselves together and have one voice. Can't they locate those people that are agitating for Biafra? Those who are shouting on middle betters, I think they have their own representative too. We have the Niger Delta boys that are looking, the people that are looking for way to be on their own too. Even among these people that declare, most of the states that are included in their declaration, they have been disowning it that they are not Biafra. No. Even the Igbo elders, the IPOB seniors have said they don't have anything to do with the declaration. So their own work is not well done. They're supposed to have done a very good work. But my own concern is not only Biafra. Let Yoruba nation agitators, that's Odua nation, and I knew Yoruba nation and Odua nation, and the one. So let the middle betters get their heart together. I think I read it in the newspaper where some side of Hausa in the north agitated to be on their own too. Yes. So if these people are agitated to be on their own, let them have representatives to hold meeting together. When they meet together, they should declare a day as Freedom Day or Declaration Day. Declaration Day. I think somebody told me they have right to declare in outside countries. In exile. Because there are some countries that have already declared in exile. And they succeeded. Yes. It's not immediately, but then they declare in exile. Some the nation will physically with it. But one thing I want to tell you, is this: if Yoruba nation agitators, Biafran, middle betters, and those parts of the north, they now had one voice and say we are going now. And Yoruba declare in Ibadan or in Benin Republic, maybe that is where they have their power. And what do you call it? Biafra declare in Sierra Leone or that country they use now. Finland. What do you call it? The Niger Delta force declare their own in Canada. And another declare their own in Cameroon. And the same day, the same time, the same hour. I am telling you, the country, the agitation is now one. So it's going to work. It's going to work because those people that are supposed to work on it will say that means the country is tired too late. But the law is supporting us. Law of amalgamation said after 100 years, if you are not ready to or prepared to be together again, you can split. But not with violence. You know, I used to repeat it. Not with violence. Because if you start violence today, for example, the violence the IPOB or the Biafra agitators are putting in there, who is still affected? On Monday, you can't go out. Yes. They burn the court, police station, big men houses, destroy cars. This car doesn't belong to federal government. It's not for the state government. This thing belongs to their own Igbo people, the indigenous, the indigenous people. Now, food, those who will give you food, they are coming with trailer of food, this thing. You will let them on road and burn it. Is that an agitation? Is that to waste more time? Let all the people agitating. Let them become one. As big as Lagos is, as big as Onitsha is. When you see Mana 50, 50, and 50, and now just at the back. About begin to stand on the corner. Python begin the waka go. And that immediately you reach up in wake and they see 500 snake or 1,000 snake at the same time. The whole community will go. Nobody will stay. Nobody. Only Yoruba say, I need Then
You can use one broom to break and light fire. Can you break a bunch of broom? So let them come together and if they may be sad, they know what they are doing. And they should carry responsible people along. That will not be like child play. When responsible and what do you call it? The reasonable human beings are not involved, people will take them to be a joke. And their heart is not working together. So that's my stand on it. I think those who are listening will know they must do something about it. All right, sir. Yes. We have Yoruba nations. Ṣé ẹ gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ? Ọba àṣà àti èdè gbogbo ilẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ yìí. Èyí tún gbé yín wá o. Tuntun wọn gbọ́n wọn síwájú sí. Torí wípé táwa bá ń wí wípé tó ẹ̀já ṣe báyìí ni ká sọ ẹlòmíà ń wò pé kí náà ló ń sọ yìí. Wọ́n bàbá yìí jẹ́ kó yé wa pé kì í ṣe gbogbo ìgbà níjà. Lóòótọ́ tá a bá débi àti rọ́ọ̀là àmọ́ kì í ṣe gbogbo ìgbà láàsọ pé ó di dandan fẹ́ jà. Ẹ gbọ́ ọmọ Yorùbá ọ̀rọ̀ ń bẹ nílẹ̀ lónìí mò ń bọ̀ wọ́n ń tẹ̀síwájú. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ ta àbí ẹ̀yin ọmọ Yorùbá bí èmi ṣe máa ń sọ láti gbàdégbà ni pé a gbọ́dọ̀ wà níṣọ̀kan. Ṣé tún gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ nísìnyí? Nínú ọ̀rọ̀ tí bàbá wa Professor Banji Akíntóyè sọ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ètò wa báyìí àti lórí àwọn ọ̀kànnì tó gbé ni wípé àwọn lọ́balọ́ba kan wà tí wọ́n ti dúró tí ó sì jẹ́ pé wọn èṣe méjì wọn èṣe mẹ́ta kódà àwọn èṣe mẹ́wàá nínú ìran Yorùbá tí wọ́n dúró tán pé tó bá di pé tó bá di àkókò àti ṣùfùrọ̀ ọ̀la wípé tó ẹ̀yin ọba wọn dà ẹ wá fọwọ́ síwèé ara àwọn kábíyèsí rèé ni wọ́n jáde tán ìpé tó Sunday ó máa bọ̀ Simon Ekpa bí Kánú ni èyí bá wà lágbègbè ní láàrin yẹn ọyá máa bọ̀. Kódà àwọn gbìyànjú dé pé káwọn tẹ̀ tún pé Tanko Abdullahi èyí tó jẹ́ ti ìran Haúsá wípé kí wọ́n padà bọ̀ kí gbogbo wọn wá jókòó kí wọ́n jókòó yí tábìlì po. Wọ́n kàn pé Àsárì Dòkunbọ̀ pé lórí kíni ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà báwo la ti máa ṣe ọ̀nà wo la máa gbé gbà tá tí gbogbo wọn fi túká tá fi pín lọ́gbọ̀gba tí ò fi ní sí wàhálà tí ò sì ní sí làásìgbò pé ìran Yorùbá àwa ò sí fógun torí gbà àwọn tá a fẹ́ jọba lórí wọn tí wọ́n bá ti fẹ̀mí wọn dígun àwọn ọ̀dọ́ ni ó sì kàn jù àwọn ọ̀dọ́ tó ní ògo ọ̀la tó lọ́jọ́ ọ̀la tá a bá ti fẹ̀mí wọn dígun kọ́. Ẹ tún gbọ́ nǹkan tí bàbá yìí ẹkùn gbọ́ síwájú sí ẹ gbọ́ wọn síwájú sí. To waste much time, let all the people agitating, let them become one. Àìrìnpò ejò ló ń jọ mi ejò níyà bí Èkó ṣe lágbára tó as big as Lagos is as big as Onitsha is. When you see mọ̀nàmọ́ná 50 sebe 50 Agbadu 50 and ere now start the back. Agbadu begin to stand up the collar. Python begin the waka go and that immediately reach up in wake and they see 500 snake or 1,000 snake at the same time. The whole community will go. Nobody will stay. Nobody. Only Yoruba sọ pé àìrìnpò ejò ló ń jọ méjò níyà. Then you can use one broom to break and light fire. Can you break a bunch of broom? So that they come together and if they may be sad, they know what they are doing. And they should carry responsible people along. That will not be like child play. When responsible and what do you call it? The reasonable human beings are not involved, people will take them to be a joke. Yes. We have Yoruba nations. Being championed by our Baba for a longer time before we saw our active and Sunday Igboho, when he now comes out, the thing now become the whole world now know this thing is getting serious. Mo sọ nínú program kan gbà yẹn pé interview tẹsílùgbà kan pé bóun náà ṣe gbé gbà ní torí level education àti kọ̀ọ̀kan máa ń ràn yàn lọ́wọ́ nínú gbogbo ọkọ̀ téèyàn bá ṣe. Let's assume pé àwọn tó fẹ́ Yorùbá nations they gather themselves together and have one voice
Can't they locate those people that are agitating for Biafra? Those who are shouting on middle betters, I think they have their own representative too. We have the Niger Delta boys that are looking, people that are looking for way to be. Even among these people that declare, most of the states that are included in their declaration, they have been disowning it that they are not Biafra. No. Even the Igbo elders, the Ipade seniors have said they don't have anything to do with the declaration. So their own work is not well done. It's supposed to be very good work. Then my own concern is not only Biafra. Let Yoruba nation agitators, that's Odua nation, and I knew Yoruba nation and Odua nation, and the one. So let the middle betters get their heart together. I think I read it in the newspaper, where some side of Hausa in the north agitated to be on their own too. Yes. So if these people are agitated to be on their own, let them have representatives to hold meeting together. When they meet together, they should declare a day as Freedom Day or Declaration Day. Declaration Day. I think somebody told me they have right to declare in outside countries. In exile. In exile. Because there are some countries that have already declared in exile. And they succeeded. Yes. It's not immediately, but then they declare in exile, some the nation will physically. Nítorí àsìkò torí mo ti ṣèlérí pé mi ò fẹ́ kí ètò yìí ó gùn. Ẹgbọ́n nǹkan tí kábíyèsí yìí sọ. Kábíyèsí tó sọ̀rọ̀ yìí òun ni ọba àṣà àti èdè fún gbogbo ilẹ̀ Yorùbá, ilẹ̀ kóòtù òjíire pátápátá, ìyẹn ní ambassador Olúwafẹ́mi Adéyẹmí, ọba àṣà àti èdè, ojú wọn lẹ̀ ń wò lójú ìwòran yìí. Àwọn ni kábíyèsí tí wọ́n sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ yìí wípé kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti Simon Ekpan, Nnamdi Kanu, Asari Tokunbo, Aminu Tanko Abdullahi ti Àríwá kí wọ́n parapọ̀. Eléyìí ló mú ìdààmúdàbò bá ìjọba Nàìjíríà. Àìnípo ejò lóòótọ́ ló fìyà jọmọ ejò, bọ́ká bá síwájú tèrè tẹ̀lé, ta ló fẹ́ dá wọn lọ́nà? Ẹ gbọ́ mi dáadáa, kò sẹ́ni máa dúró dè wọ́n lọ́nà. Tí a bá parapọ̀, eléyìí ló wá mú pé irú ìgbà tí àwọn Biafra sọ pé àwọn ń ṣe èyí táwọn ń ṣe ní Finland, tí Yorùbá náà ṣe tiẹ̀ lọ́tọ̀, ṣùgbọ́n àwa ò ní ṣe kan tiwa láì jẹ́ wípé a ṣe kíni àfọ̀pọ̀lọ̀ jókòó. Ló fi jẹ́ pé àwọn tó ṣe analysis, tó ṣe ìwádìí ilẹ̀ Yorùbá, wọ́n ní we are unique people. Nínú gbogbo ìrònú wa, ìwà wa, ìṣe wa, ẹ̀yà wa, culture wa, àṣà wa, ó wà unique. Kí ló mú kó jẹ́ kó rí bẹ́ẹ̀? Nítorí pé bá a bá rò ní, a máa ń ro ọ̀la. Bá a bá wo wájú, àwa máa wo ẹ̀yìn. Bẹ́ẹ̀ ni kó má bàa di wípé dọ̀la kó di pé àbá ti mọ̀ ká ṣe báyìí, àbá ti mọ̀ ká má ṣe báyìí. Ó ní kí gbogbo wa padà pọ̀, ká parapọ̀, ká tọ̀ sójú kan náà. Pàápàá jùlọ ọ̀rọ̀ yìí wá sọ́dọ̀ àwa tá a jẹ́ ọmọ Yorùbá fúnra wa. Ṣé a ti tò lé wa? Ǹjẹ́ lé wa tò? Ǹjẹ́ aṣọ kan? Ọ̀pọ̀lọpọ̀ ń pariwo àwọn jà fún Yorùbá nation, àwọn jà fún Yorùbá nation. Ṣùgbọ́n ní ọ̀rọ̀ wọn tí wọ́n sọ, tí wọ́n bá sọ̀rọ̀ mẹ́ta, méjì àti ààbọ̀, ó tún lé ààbọ̀, òun ni wọ́n fi bú olóyè Sunday Igboho, ni wọ́n fi bú Professor Banji Akíntóyè. Bí bàbá yìí ṣe dàgbà tó sì ń gbìyànjú fún ìran Yorùbá, tí ò ròyìn pé ọjọ́ mélòó ló kù tóun fẹ́ lò. Ṣùgbọ́n bàbá sọ̀rọ̀ débi pé tí àwọn bá fi lọ láì jẹ́ báwọn jà fún ìran Yorùbá, ṣùgbọ́n ohun kan ló lè mú kí àwọn kò nínú struggle fún ìran Yorùbá, òun náà ní ikú. Àwọn tí ń sọ̀rọ̀ yìí ò lè sọrú ẹ̀ o, nítorí tọ́rọ́kọ́bọ̀ ó ń jáde látọ̀dọ̀ àwọn kan, ipẹ́ ẹkúṣẹ́, ẹ máa lọ,
ẹ kú iṣẹ́ ẹ máa lọ tẹ́lòmíì ọ̀bá rí owó mọ́ lónìí yọ padà nínú aṣọ́gbù Yorùbá nation. Òdodo ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí tó ṣòro tó bá kọ̀ tí ò rówó tí wọ́n ń fún mọ́ lórí bó ti dọ̀gá tọ́rọ kọ́bọ̀ kan wọlé láti ibì kan pé ó yá. Meanwhile ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú struggle tí wọn ò gbà kọ́bọ̀ ara wọn làwa yìí, ara wọn làwa olóyè Sunday Adéyẹmọ, Bánjí Akíntóyè tí wọ́n tún fi owó wọn tí wọ́n sọ pé kí ìran Yorùbá lè bọ́. Bẹ́ẹ̀ àwọn tí ọ̀nẹ́wó wọn ò rí wọn máa bú wọn, wọn máa yẹ̀yẹ́ wọn. Ẹgbọ́n nǹkan tí ọba yìí sọ, eléyìí ló mú kí wàhálà ọba ìjọba Tinubu gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́. Ẹ mọ̀ pé wàhálà ńlá ni. Sunday Igboho jókòó, Samuel Ekpa dúró, Nnamdi Kanu bí náà Kanu ò tiẹ̀ sí mẹ́gbà tí Ekpa ti dúró, Ekpa tó ti dúró kí ló tó kù? Àwọn méjèèjì yìí wọ́n ti da orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè Nàìjíríà ní ṣìbáṣìbò, wọ́n ti tó pàṣán méjì yìí ó ti ná Nàìjíríà lánàá sọkún. Ẹ wò títí ìgbà míì ẹ ṣé o bẹ ṣe ń wọlé ẹ máa bá mi pín ẹ máa like ẹ títí ìgbà míì tá a tún pàdé. Ẹ má gbàgbé Àwòfẹ́ TV show ẹ máa bá wa wò ó. Ẹ ṣé ó dàbọ̀.